ìyá ńlá wa Aisha radiyallahu anha wọ́n ní tànàbí sallallahu alaihi wasallam bá ti sálámà nù sọ́lá wọ́n yìí bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ṣáájú tí ń bọ̀ yìí. wọn ò sì ní gbójú kúrò lágbọn kíbílà bí wọ́n ti ṣe sọ́lá ṣáájú tí ń bọ̀ yìí. Ànábì sọ pé astaghfirullah 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 allahumma anta as-salam wa minka as-salam allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram. walhamdulillah gbogbo alamawi lẹ́yìn tá a bá ṣe astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn tá a bá ti sálámà gbàrà allahumma anta as-salam wa minka as-salam tabarakta ya dhal jalali wal ikram. ẹ̀yìn ìgbà náà lànàbì sallallahu alayhi wa sallam yóò ṣẹ̀ṣẹ̀ dojúkọ àwọn èèyàn tó ń ṣe sọ̀láàtì lẹ́yìn wọn. ìyẹn tí ó bá já suba àti maghrib, tó bá jẹ́ sọ̀láàtù dhuhr, asr àti isha, ìgbà náà lànàbì ó tó kọjú sáwọn jama. àmọ́ tó bá pẹ́ suba àti maghrib ni ànàbì ó tún ní ti kọjú sí wọn kó tó sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd yuhyi wa yumit wa huwa ala kulli shay'in qadir. yóò wí lẹ́ẹ̀mẹ́wàá, yóò sì jókòó bó ṣe jókòó gẹ́lẹ́ tó fi sálámà, kò ní yí ìjókòó ń padà. bẹ́ẹ̀ ni sunna tún sọ fún wa. gbàtẹ́ bá tó wá wí mẹ́wẹ̀ẹ́wá ń lẹ́tọ̀ọ́ wá pààrọ̀ jókòó yín tẹ́tùn dojúkọ àwọn ẹni tó wà lẹ́yìn yín ní àsùbá àti sọ̀látul maghrib. àwa gbogbo máàmú náà ńkọ́ a gbọ́dọ̀ yí ìjókòó wa padà ní sọ̀látul maghrib àti àsùbá kó tó di pa wí la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd yuhyi wa yumit. ẹ fẹlẹ yìí náà kún wa huwa ala kulli shay'in qadir. ẹ sì kíyèsí o ní ìbẹ̀rẹ̀ yín tẹ̀sí astaghfirullah mẹ́ta ẹ sọ pé allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. kò jù bá ń lọ o, kò nídìí àfikún o, kò nídìí à ń jáwé sóbì o. bí allahumma anta salam wa minka salam wa ilayka yarju wa hayyina rabbana. kò nídìí gbogbo eléyìí o, kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ o. allahumma anta salam ẹ dákun ẹ bá ń wí wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. lọ́ba tán báàsì ṣe máa wí ni pé kálukó wí tiẹ̀, kálukó wí tiẹ̀. àbùkátà pé bàbá imam ó gbóhùn sókè ó ń wí àwa náà ń wí pẹ̀lú ẹ̀, àbùkátà ẹ̀. tí wọ́n bá fẹ́ kọ̀yàn lẹ́kọ̀ọ́ tó ṣe láyé ibi tí wọ́n ti ní ká ṣe nínú àwọn ìjọsìn wa kó tó di pa débi ìjọsìn wọn ò ti fi kọ́ wa. tàbá tí wàá débi ìjọsìn lílò lókù, ìgbà tá a lò àbùkátà káwí papọ̀. ó lè jẹ́ gbólóhùn tí wọ́n ní ká wí gẹ́lẹ́ náà là ń wí, ṣùgbọ́n a wí gbọ̀nà tí wọn ò ní ká wí, à ń wí papọ̀ níbi tó fi sì ti sọ pé kálukú ó wí tiẹ̀. àwí papọ̀ ni ó sọ dáadáa lẹ̀. ọ̀rọ̀ tẹ́ ń sọ gangan kìí sọ ńlá dáadáa lẹ̀ o, ṣùgbọ́n náà tẹ́ gbégbà ló mú di àdáadáa lẹ̀. wọ́n ń pè léyìn ní bid'atun idafiyya. ọ̀nà tẹ́ gbégbà lọ́padà sọ́ di àdáadáa lẹ̀ máa yín lọ́wọ́. kí wàá ní tá a fẹ́ mú níbí? Ànábì ní wa minka salam, ọ̀dọ̀ rẹ lọ́la tí máa wá. tó bá jẹ́ pọ̀dọ̀ rẹ̀ ní tí máa wá, ọ̀dọ̀ táwa la ti fẹ́ tọrọ là fóun kò sí. torí ẹ̀ òun lọ́ba tọ́ lọ́la, òun lọ́ba tí máa sọ̀là fáwọn ẹrú ẹ̀. ọ̀dọ̀ rẹ̀ làwọn ẹrú ti gbọ́dọ̀ máa tọrọ ọ̀là.